abala ìròyìn náà la tún wà lónìí lórí ètò wa Agogo Ayo. Orúkọ tèmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Kókó ìròyìn náà rèé. SUNBO AJABA-ADEOYE fi ẹ̀mí ìmoore hàn sí ọkọ rẹ̀. WONBILIKI-WONBIA ní NADIA BUHARI ilé-iṣẹ́ ìpara ló sọ bẹ́ẹ̀. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Lọ́lọ́ yìí ni SUNBO AJABA-ADEOYE gba orí ẹ̀rọ ayélujára Facebook rẹ̀ lọ láti fi ẹ̀mí ìmoore rẹ̀ hàn sí ọkọ rẹ̀ olùṣọ́ àgùntàn David Adeoye fún níní ìfẹ́ rẹ̀ tọkàntọkàn àti fún gbígba àwọn ọmọ tó bí fún Two-Face gẹ́gẹ́ bíi tiẹ̀. Nínú ọ̀rọ̀ tó gbé sórí ẹ̀rọ ayélujára, SUNBO dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ fún gbígba òun tọwọ́ tẹsẹ̀ pẹ̀lú àìṣedéédé òun àti fún wíwá ààyè láti lo àkókò pẹ̀lú òun àtàwọn ọmọ bó tilẹ̀ jẹ́ wípé kò rọrùn rárá. Arẹwà obìnrin náà tún dúpẹ́ lọ́wọ́ ọkọ rẹ̀ fún jíjẹ́ bàbá rere, ọ̀rẹ́ tímọ́tímọ́, ọkọ àti àwòkọ́ṣe rere fún òun. Iléeṣẹ́ ìpara kan tí òṣèrébìnrin Nollywood àti ọmọ bíbí orílẹ̀-èdè Ghana NADIA BUHARI kọ̀ láti tọwọ́ bọ̀wé iṣẹ́ pẹ̀lú ti pè ní onírọ́ pọ́nbélé àti WONBILIKI-WONBIA fún píparọ́ wípé òun kọ iṣẹ́ náà nítorí àwọn èròjà tó ń bóra tó wà nínú ìpara Avant Clear Grand tí wọ́n ní kóun tọwọ́ bọ̀wé fún ni. Ọ̀gá àgbà iléeṣẹ́ Avant Clear Grand Afrique Christopher Owen ti wá jáde síta láti sọ wípé irọ́ funfun báláwo ni wípé NADIA kọ iṣẹ́ ẹlẹ́gbẹ̀rún $45 náà nítorí àwọn èròjà burúkú tó wà nínú rẹ̀. Ó sì ṣàlàyé wípé iléeṣẹ́ àwọn ló kọ̀ láti lo òṣèrébìnrin náà nítorí pé wọ́n fi $60 lọ ṣùgbọ́n ó takú sí $45. Christopher ní iléeṣẹ́ òun kọ̀ láti san $45 náà fún un. Eléyìí ló sì fà á tí kò fi tọwọ́ bọ̀wé iṣẹ́ náà, kì í ṣe nítorí èròjà inú ìpara kankan. Ìwà WONBILIKI-WONBIA ló ń dà á láàmú. Èyí ni òpin ìròyìn fún tòní. Ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. SUNBO AJABA-ADEOYE fi ẹ̀mí ìmoore hàn sí ọkọ rẹ̀. WONBILIKI-WONBIA ní NADIA BUHARI ilé-iṣẹ́ ìpara ló sọ bẹ́ẹ̀. Àìjú àlọ́ lórí abala ìròyìn lórí ètò wa Agogo Ayo fún tòní. Lẹ́ẹ̀kan sí i, èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ. Ètò ṣì ń tẹ̀síwájú.